àwọn Pentecostal ló ń ṣe jálajàla wọ́n lè kọ́ ní ìsọmọ tó wọ́n lè kọ́ mi ò rí church tó burú tó Redeem àti Mountain of Fire àtàwọn church wọ́n lè sọ ọmọ ẹyọ kan tó bí wọ́n pè lórúkọ 40 wọ́n ti confuse life ọmọ wọ́n ti corrupt ó ti wà corrode. Oyedepo is a living example of ọmọlógo ní ọmọ Adeboye o èmi ọ̀sán dá mẹ́wàá ṣùgbọ́n bàtà àwọn olè àwọn jìgìnà yìí dé àwọn Pentecostal tó ń dé wọn náà fi ra jeep tó ń fi ra jet tó fi ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe make sure pé olè pọ̀ church wọn àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ so rock abẹ́ look at the other one like the vice president you will be bó ṣe ń ṣe teacher of law this and that but Tinubu daṣọ òyìnbó náà bó ṣe ń ṣe vice president náà ó sì tún gbàdá mẹ́wàá àwọn kan náà rí olè yẹn ó ti dé gógó lára ẹ̀ ó lé PSC lágbúdọ̀ pa àwọn òṣèbájú kò sí nǹkan tó dá ṣe kò sí nǹkan tó lè rí ń bẹ̀ pé vice president wọ́n láti bí lọ́wọ́ bí tí Babangida ti wá lọ́wọ́ bí náà ẹ̀wọ̀ gbogbo wọn kò sí náà àmàjà káṣírí mi túmọ̀ jà káṣírí wọ́n tó wọ́n kó sí àkáǹtì ẹ̀ náà. Eléyìí mọ̀ tún kà mọ́mọ́ o ó lékenkà ó sì gbẹnu tán ẹ̀yin èèyàn wa Prophet Tibetan wọ́n sọ wípé àwọn Pentecostal church bíi Redeem church náà báyé jẹ́ o pẹ̀lú gbogbo ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù nínú ilé ìjọsìn wọ́n ní pàápàá jùlọ lórí owó ìdámẹ́wàá tí wọ́n ń pọn ní dandan pé kí àwọn ọmọ ìjọ kí wọ́n máa dá wọ́n ní nǹkan tó yẹ kí wọ́n kàn lè máa fi ṣe kọ́ ni wọ́n fi ń ṣe o eléyìí mà lékenkà o ó lẹ́tùkẹ́ ẹ̀yin èèyàn ẹ mà tún súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Prophet Tibetan tí wọ́n sọ nípa àwọn Pentecostal church àti ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Naija television lẹ balẹ̀ sí yìí tẹ́yìn bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ máa subscribe kẹ́ ẹ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò wa ìfèrè ọkàn yìí sí comment kẹ́ ẹ dẹ̀ máa share fídíò. Prophet Tibetan wọ́n máa sọ gúdúgbẹ̀ ọ̀rọ̀ kódà wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ Nàìjíríà gan pẹ̀lú gbogbo bí nǹkan ti ṣe wọ́n tó ṣe wípé kò sí nǹkan kan mọ́ tó ń wọ́ọ̀kì sí dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ẹ jẹ́ àgbọ̀ nǹkan tí wọ́n sọ. èmi ọ̀sán dá mẹ́wàá ìdá 1 million lèmi máa san o. ẹ ṣáwó sá. okay nígbà tí mo ń ta mọ́tò nígbà tí mo tẹ̀ ta gúgúrú tí mo ń ta ẹ̀pà tí mo ń tẹ̀ báyìbò tí mo ti mú wọn yẹn iye tí n bá ti tà mi ò dúró kí Sunday wà mo ti yọ iye tó kàn mí sọ pé profit mi rè mo ti pín mo ti jù sínú bẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe Ọlọ́run ló ń bọ̀ wá náwó yìí o àwọn ará aláìní ó ní kó jẹ má tán nílé Olúwa ẹni tó ń kọjá lọ tó yà torí pé church lélẹ́yìí ó dẹ̀ wá láti Ìbàdàn sẹ̀lẹ́tì àti wá tún fi kan kù àti fowó ìrìn àjò kù àmọ́ ń dáwó ìrìn àjò every Sunday so that any traveller that peradventure came to this area and lost his way or this or that àwọn owó yẹn la máa lọ kó ń bẹ̀ la máa fún tó máa fi wọ mọ́tò lọ. then ìdámẹ́wàá ó ṣe pàtàkì torí Bíbélì fọwọ́ sí and when you look at Deuteronomy 4, Deuteronomy 6 then ó dẹ̀ tún ṣàlẹ̀ ó ní tí ó bá jẹ́ pé oko ló ń dá ó ní o lè rú lọ síbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn kò gbé lọ fún pásítọ̀ kò gbé lọ sí church iṣu kò gbé lọ ó ní ṣùgbọ́n tó bá jìnnà ó lò lè sọ́dọ̀ owó. And when you look at Malachi 3, Malachi 4, then Malachi 1, Haggai 1, Haggai 2. In Haggai 1, wọ́n ní àsìkò àti kọ́lé Olúwa ọ̀tí ìtòjà yẹ ká máa náwó wa fún ara wa. So then the other one again ó wá ní òun ò máa béèrè Haggai 2 ó ní nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí ó ní kò bọ́ mú o òun ò béèrè nǹkan wọ̀nyí lọ́wọ́ yín tó gbé bí ń pa òun ọba tó ti yó kan tó gbé ṣùkà náà ọba tátẹ́gùn ti ń fẹ́ sí kí ìjì tó jà ọba tó mọ̀ wá then Psalm 139 ó ní I know you more than yourself bọ́ọ̀dẹ̀ ṣe rọ kẹ̀kẹ́ ìdámẹ́wàá náà àwọn tí ò ní dá church náà ní dá o so tó bá ti wá sọ́dọ̀ owó tó ti fi sílẹ̀ kó oúnjẹ má tán ní church ló wà fún ṣùgbọ́n bàtà àwọn olè àwọn jìgìnà yìí dé àwọn Pentecostal tó ń dé ọ̀nà fi ra jeep tó ń fi ra jet tó fi ṣe gbogbo ẹ̀ wọ́n ṣáà make sure pé olè pọ̀ church wọn àwọn tó ṣiṣẹ́ lábẹ́ so rock abẹ́ look at the other one like the vice president you will be bó ṣe ń ṣe teacher of law this and that but Tinubu daṣọ òyìnbó náà
ẹnu tún bẹ̀rẹ̀ sí ọgbà minister for commissioner for justice this and that ẹ̀rọ bá lòkù mọ́tò tó kún bọ́ ẹlẹ́ bí ní Ìjẹ̀bú so ó tẹ̀bẹ̀ sí gbẹ́mọ lọ títí so bó ṣe ń ṣe vice president yẹn náà ó sì tún gbàdá mẹ́wàá àwọn kan náà torí olè yẹn ó ti dé gógó lára ẹ̀ ó lé PSC làgbúrò fún àwọn Ọ̀ṣínbàjò ó lé PSC kò sígbà tó ń fọwọ́ lẹ̀ fáwọn tálíkà tó bá dẹ̀ dé ìlú ẹ̀ kò sí kan tó dá ṣe kò sí kan tó lè rí ibẹ̀ pé vice president wọ́n rà níbí lọ́wọ́ bí tí Babangida ti wá lọ́wọ́ mi náà lọ́wọ́ wọn òṣèlú náà àmàjàká ṣe lè bí tí màjàká ṣe wọ́n tó wọ́n kó sí àkáǹtì ẹ̀ náà wọ́n kó sí àkáǹtì ẹ̀ so come to your question ìdámẹ́wàá is not too compulsory and you know when somebody is rich ìwọ kọ́ ló máa sọ fún nínú bó ṣe ń wọṣọ bó ṣe ń jáde ló máa ti rí àgbà yẹn ló máa ní lógo bíi ti Tinubu ìgbà tí ìyá ń jẹ Tinubu tó jó lódòdó tó ń fọkù mọ́yọ̀ tó ń bẹ́ kiri tó ń tu yàrá bọ́ sí èkejì tí ó tẹ̀ mọ́rúkọ tó fẹ́ jẹ́ títí lọ fi débi tó dé yorùbá tó dé tó ń sìn náà ṣe ń kọ́ lógo perfection number 8 this and that everybody should design a file giving praise so my brother ìdámẹ́wàá is not too compulsory àtòrí àwọn onímọ̀ àlọ́ yáwó ní bank owó tó yẹ kàn fi ṣe business wọn ní pásítọ̀ tó kún ìyọ̀dá mẹ́wàá náà ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ mi o máa ní kọ́ lọ fowó ẹ̀dá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe náà nǹkan tó lọ yáwó ní báńkì lọ ṣe yẹn náà profit ló máa ti yọ nú ẹ̀ èmi ò dẹ̀ tẹ̀ ń ṣí bọ́ọ̀sì èmi ò dé bẹ̀rẹ̀ mi fọwọ́ kan rí o for the past 30 or 40 years mi fọwọ́ kan dáná wà rí torí mi náà ti dà òṣèbó ráwọn project à ń ṣe lọ́dọ̀ wa so káwọn ọmọ ìjọ tó dé àti ṣe something new bó bá ṣe ń tẹ̀mí lọ́wọ́ lèmi ṣe ń ṣe hardly ló lè rí anybody tó wá láti kálẹ̀ tó lè jalè o torí ìlú wa ò tóbi o tó bá ṣe business padà àdá kan tó bá ti fi handcuff tẹ̀ délé ó ti bá yé gbogbo ìdílé ẹ̀jẹ̀ o ṣé wọ́n jalè nínú mi. kò sẹ́ni tí ó lè wá láti kálẹ̀ láìláìláì òye inú sì nìkan ló kàn fẹ́ bàwá jẹ́ bọ̀tì lájẹ́ ní ìjọ kan bọ́sì kan ẹ̀gbọ́n mo ti wà ń ṣẹlẹ̀ láti 83 yẹn náà gbọ́ bá ṣe wà ní extramaris yẹn mo ṣe ń dọ̀jì lọ sí kérúbà táwọn ṣẹlẹ̀ gbogbo jíjẹ mímú wà bẹ́ẹ̀ tó pọ̀ ju àwọn ó dá gan ní Pentecost àwọn ìdíwọ̀n ẹ̀ láwùn àwọn gbogbo wa àwọn olólùgbò máa ń pẹ́ ó láwọn kò sí kan tó fẹ́ jábọ́ lára ẹni bọ̀dọ̀ wọ́n máa di kákáká bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lọ kú ni. ṣùgbọ́n nínú ṣẹlẹ̀ ẹni kérúbà ti ṣẹlẹ̀ ni wọ́n máa ṣe kó mọ́ wọ́n máa ṣe gbogbo ẹ̀ a máa ṣe dúpẹ́ a máa ṣe bá a tiẹ̀ ṣe dúpẹ́ akọ́ọ̀lù fún dúpẹ́ tó láti jẹun a máa bá tiwa kó bẹ́ẹ̀ bí a ṣe gbẹ bá láì fún wa káàkiri what's the state of the nation this is how you lay your bed we don't need government when you go to Argentina we don't need government Igbo man did not need government Yoruba man did not need government even a lot of the Hausa people they don't need government but ẹ̀ka tó fẹ́ dákọ̀ ọ̀gẹ̀dẹ̀ sí Ondo state lókìtì gba àbọ̀ rẹ̀ àbí yóò dé rèlè tó ní fertilizer ló disappoint o no now then state of the nation ojú òṣèré rán December ojú rán November so mi plan lè gbin àgbàdo lẹ́ẹ̀mẹ́ta lọ́dún náà ẹ kí ló wá tó dàbújá fún gbàdúrà ní kọ́ dìbò kọ́ fáwọn òdìbò kò lè retí kan látọ̀dọ̀ tó Tinubu ń sìn ṣé wọ́n dìbò ìbò tó ní kò ní kò ní wọ́n ní dìbò kò lè tó máa wọlé ìdáwọlé gbogbo ẹ̀ a máa dàrú ní ìbò tí ń lọ Yorùbá jẹ̀ ti jásí kànga ṣèǹkì la fẹ́ gbà ń dìbò all are rumor and speculation there's nothing to anybody should go and cool temper and sit down where they're supposed to be the government is too just early to produce any colour tó bá produce colour ní wọ́n tún jalè bí ìtàkọ́kọ́ nìyẹn. They need to stabilize. We've lost everything during the time of Goodluck Jonathan. When you make a zoology, a president, what does he want? Are we going to zoo? Are we going to live as an animal? And even the wife too, they don't know it's like I left from right. So what are we talking? Kí ni Goodluck, kí ni patient mọ̀? Kí ni Goodluck fúnra ẹ̀ mọ̀ as governance? òun ká wọ́n sókè I did not wear shoe I did not wear belt I eat kanda I eat cow meat and cow leg what is the meaning of all this? owó táyà tí ìjọba ti bàjẹ́ wá ṣé o fẹ́ pé Ọbásanjọ́ tó lọ ṣe tó go in for engineering end up to be a plumber so what do you expect? We don't be having a good person to rule us. láti dáadáa. láti bẹ̀rẹ̀ what are you talking about?